Tọ́ mo kí gbogbo ilé pátá pé a kú dédé àsìkò yìí, a kú kó lè dá, a kú gbìyànjú àti ti yára gbogbo pé bó bá ti tó ọjọ́ mẹ́ta akọ àti náà ni ìyàwó. Mo kí kábíyèsí ọba Ghandi, mo kí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ ìkànnì lórí TV live pátá. Mo lè kí gbogbo àwa tí ó já sí pé lábẹ́ aṣọ à ń kàn sí wa. Àkọ́kọ́ tí kò bá sí necessary things láti discuss, most especially ní orí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, òṣèlú tó fẹ́ prompt wa láti jáde síta, because a ti máa ń sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọmọ ọ̀lẹ onìkan ni ààyè ò ní gbà. Tẹ́ bá ṣe ń ra àwọn nǹkan tá bá ṣe lé àbí tí wọ́n ń dó lórí irọ́, ó yẹ kẹ́ ẹ tó lọ wò wọ́n dáadáa, àbí kẹ́ ẹ lọ òpìlẹ̀ wọn. Ẹ mọ̀ wípé àwọn a máa fi irọ́ ṣòwò nìyẹn. So ṣùgbọ́n gbogbo àwa tí adólóyè òdodo pátá náà lára ní nǹkan kan tàbí méjì náà tẹ́ pé à ń ṣe tí Ọlọ́run dẹ̀ ń gbà fún wa, tí kì í ṣe wípé bí a pé bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó ní ọ̀pọ̀ jẹ́ ẹmọ àti iná ìlú wà. Ọ̀rọ̀ méjì mo fẹ́ sọ láàárọ̀ yìí, torí pé mo rí pé ayé wọn kì í gbé gbàgbé èèyàn. Wọ́n fi sọ wípé mọ́ kú o, tásìkò orí ọba tí ì tó, má jẹ́ kí wọ́n kánjú pa ọ́, má jẹ́ kí wọ́n fi àìsàn gbé ọ dè. Gbogbo ohun tó wá lè fi tá ẹ̀mí rẹ, tó lè fi tá ìrẹ̀ tó so, torí ẹ̀mí náà mọ yọ fódá. Gbogbo tó fi dè mọ́lẹ̀ tí ó fi lè pẹ́ fún ọ tẹ́fìjọ ríra yìí lò dáadáa, ó ní gbìyànjú láti ṣe. Torí kété tó bá ti lè tí ẹ̀mí rẹ bá jábọ́ báyìí, gbogbo tí ń jí ayé pátá wọn gbàgbé rẹ ni. Ẹ wo àwọn tán ti làmìlaka lọ, màmá àwọn èrè wá lóríṣiríṣi tó já sí pé lónìí ńkọ́ ìyìn mélòó ló rántí wọn nú ayé lẹ́yìn àwọn ibi tí Ọlọ́run bá ní pé kó kọ̀dí sí. Abíọ́lá àwọn dà, tí ìbá ṣe pé wọ́n bá ya ọjọ́ kan ṣe àsọtọ̀, wọ́n pè ní Independent Day tí wọ́n fi rántí Abíọ́lá àti bó ṣe lògbà àti oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí. Èyí mélòó ní rántí ẹ̀, èyí mélòó náà ṣoore fún tó ṣe ẹ̀ mọ́. Àríṣekọ́lá ń bàdàn nìyẹn, ọmọ ẹ̀ Fàrúkù ẹwùjọ́ tó ti ń lé ipò òṣèlú kan pé kò ń ṣe ẹ̀ wọlé, tán ń jábọ́. Ẹ wá dúró oore tí bàbá ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Ọ̀yọ́ State. Èmi ò ló rántí ẹ̀, bí kì í bá ṣe pé rẹ́lívánsì bàbá wa Lawal Àkàlà gan-an, ayé ò bá padà lẹ́yìn ọmọ wọn. Ṣùgbọ́n rẹ́lívánsì wọn ó milẹ̀, àfẹ́ ríru rẹ́kọ̀dì yẹn ní ìlú Ògbómọ̀ṣọ́, pé ká ṣe dáadáa, ká nífẹ̀ẹ́ ọmọ ìlú ẹni. Ẹ̀kejì, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n. A mọ̀ pé ńgbà tí ọ̀gẹ̀dẹ̀ dùn ún jẹ, wọn lásìkò tó ara tí ọlọ́nkàrà kó ara pọ́n fẹ́rẹ́fẹ́, tó bá yí pọ́n lápọ́n jù, ó ń loko bíbàjẹ́ náà ló ń loko rírà nu, tẹ́gbọ́ kò ní padà ṣe é jẹ mọ́. Ẹ jẹ́ kí wọ́n kọ́ mẹ́nu lé ọ̀rọ̀ Alhaji Lọ́baníkà, Taofeek Lọ́baníkà. Alhaji Taofeek Lọ́baníkà, èèyàn takuntakun ni wọ́n, tí wọ́n dẹ̀ mọ́ gbìyànjú láti lè kojú tí wọ́n bá ti ń pè ní irọ́, àti láti shed more light lórí tí wọ́n pè lódodo. Bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí lójú ẹlòmíì, Alhaji Lọ́baníkà yẹn àṣejù ẹ ti pọ̀ jù, ó látẹnumọ́. Ṣùgbọ́n nǹkan kékeré báyìí ni máa ń gbọ́yàn tó ṣẹlẹ̀ sí Alhaji Lọ́baníkà, kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò lè ṣẹlẹ̀ sí. Kò sẹ́ni tí ò lè fall into that victims. Ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ ẹkùn, ẹ lọ béèrè dáadáa, ẹni tó bá jẹ́ ẹkùn kì í bẹ̀rù o. Ẹni tó bá wà lójú òpó ibi tí wọ́n wà kì í bẹ̀rù o.
wọ́n tì mọ́lé wọ́n gbé lọ sí prison wọ́n ṣe kinní kan kì í bẹ̀rù ó mọ̀ pé irú rẹ̀ fọ́kọ̀ọ̀kù bẹ́ẹ̀ ó fẹ́ wáyé lọ́jọ́ kan. àmọ́ àwọn nǹkan yẹn bá bá ṣe fún yẹn èmi máa ń sọ kì í rìdíìsì agbára ẹni tó bá jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ó tún máa ń lékún agbára fún ni ó tún máa ń jẹ́ pé kó gbọ́n ni ó dẹ̀ máa ń jẹ́ pé kó dájú sí i màá ṣàlàyé ọ̀dájú kì í ṣe pé ọ̀dájú láti pààyàn ṣùgbọ́n láti mọ́ bí ẹ tí wọ́n ti ń pè ní aburú gómìnà láti mọ́ bí ẹ tí wọ́n pè ní kíni o aburú ẹni tó fọlọ́pàá gbálàjẹ́ lọ́ba níkà torí kó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ pọ̀ àfi ìyá ọ̀wọ́ wa jẹ́ ni agbára fẹ́ẹ̀ tán lọ́wọ́ tẹ̀yìn náà ẹ̀yìn náà fẹ́ẹ̀ dẹni àná fẹ́ẹ̀ dẹni tí ò ní dá nǹkan ṣe mọ́ bọ́lọ̀ bá wá findicate Alhaji Lawanika lọ́la ọlọ́run padà yọ torí pé mo mọ̀ pé bí bẹ́ẹ̀ rán wọn lẹ́wọ̀n gómìnà bẹ́ẹ̀ rán wọn lẹ́wọ̀n bẹ́ẹ̀ kó wà láṣẹ wọn lágbára wọ́n jáde náà ni wọn kú pààyàn wọ́n jáde náà ni ṣùgbọ́n tá bá yìí jáde tí ọlọ́run náà bá padà wá gbọ́lá fún ọ̀lẹ wọn sàn pé bí ìkà tí máa ń lọnu bí wàhálà tí máa ń lọnu bí ọ̀dájú tí máa ń bẹ̀rẹ̀ nu mo sọ lọ́jọ́ kìí àná nígbà tí frustration yẹn pọ̀ nígbà tí wọ́n gbé mi náà lọ síbi tí wọ́n competition tẹ́nìkan competition against mi lọ sí ní zone 11 tí dààmú yẹn pọ̀ nígbà náà lọ́mù mo máa ń sọ nǹkan kan níbẹ̀ mo dẹ̀ máa ń sọ nǹkan kan náà láàrin àwọn ẹ̀yìn táwájọ wà àní gbogbo eléyìí ò kò tó rán kálára tèmi o ó jẹ́ kí ọpọlọ mi ó pé sí ni ó lè jẹ́ kí n mọ̀ wípé tí bá ń díò pẹ̀lú àwọn ẹni bí no matter àbútú irú ipò kíkò tó wà òkò wà èmi náà ò ní hesitate láti já anybody bọ́ irú ẹ̀ ló gbé mi débi tí mo ara ń drive ayé mi lọ díẹ̀ kọ́lọ́ mo jẹ́ ńlá ṣe ọ lórí ẹ̀. so Alhaji Lawanika wọ́n yẹn ṣe ní tá a lè gbàgbé ẹ̀rọ social media bó ṣe dá ẹwà àwọn ẹni bí wọ́n ṣe mọ̀ kí wọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ láwùjọ wọn àwa tá a lájẹ́ tìlú bàbá Alhaji Lawanika ṣe ní tí ò dáa ṣé Alhaji Lawanika ò ṣe ní tó dáa rí ni bàbá Alhaji Lawanika látẹnumọ́ ṣé wọn àti sọ̀rọ̀ rí tó ti yẹ́ẹ̀pù ìrìn àjò yìí rírí wọ́n ní àwọn ló ń fẹ́ gbogbo ẹ̀ lójú ṣé wọ́n ṣe wá káàmù yín dàrún tí wọ́n ṣọ́ọ̀tì ẹnu gbogbo yín dàn tẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ sọmọ́ yìí tẹ́ ẹ̀ bẹ̀rù àti kan gbé yín láti mọ̀lẹ́ yìí tí òun ló wá pí ayé yín ni ṣèbí ń tán fẹ́ náà nu wọ́n fẹ́ joyè ajígbàlú ni wọ́n fẹ́ joyè ajígbàlú wọ́n fẹ́ gbàlú mọ́ yín lọ́wọ́ wọ́n fẹ́ gbàlú mọ́ba lọ́wọ́ wọ́n fẹ́ gbàlú wọ́n fẹ́ ẹ wo tán fẹnu sọ láwùjọ wọn lẹ́jọ́ mẹ́ta yìí ẹ wo ẹni tí a ṣe ẹ̀ tún fi joyè àwòdì nínú ilé ọlá tí ò tún lè dádìí ẹgbẹ́ tó tún wá sọ wípé adìẹ lé bàbá mi ju adìẹ ibi tí wọ́n ti fi ń joyè lọ ẹ wò bọ́kálùkù ẹ wò bí dàdúrà kan yẹn ẹ gẹ́tì mathematics yẹn ẹni pé àwọn pípù yìí wọ́n ti wọ́kẹ́ wọn wọ́n dẹ̀ ti parí iṣẹ́ alágbára wá dọ̀lẹ́ nígbà tó já sí pé àwọn tí ó yẹ kí wọ́n empower àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà wọ́n kálukú náà káwọ́ gbéra kò ṣe kankan ẹ wo tí wọ́n sọ yín dà tó bá padà yá ẹ lọ kọ́ létò nílẹ̀ wọ́n padà máa kidnap kálukú mọ́nu yàrá ẹ̀ ni tí ó mọ̀ fi àṣẹ gbá yín lórí báyìí gbọ́n gbá yín lẹ́nu pé kò wá tán yín bí a sọ wípé ẹ tó bẹ́ẹ̀ a sọ wípé ẹ lówó wa a sọ wípé ẹ nípò wa Alhaji Lawanika ṣe ń ta lè gbàgbé sínú ibi tí wọ́n wà o mo kà ń fẹ́ lé mo kà fi ń pàkíyèsí gbogbo ilé tí wọ́n sọ ìyẹn nìkan kan rán mi o mo kà ronú mo sẹ́ǹsì ni tó bá yẹ pé mo bá wà nínú ipò tí wọ́n bá wà mu ṣé bá ṣe dákẹ́ náà nù tó bá yẹ pé ìwọ ló bá wà nínú ipò tí wọ́n wà mu ṣé bá ṣe dákẹ́ náà nù kí ni gbogbo ẹ̀yin àgbà gbogbo mọ̀ sọ ń ṣe bí ò bá wọ̀
bágbára yín ò bá gbé ẹ dẹ̀ lọ bẹni tó gbé wọn má tì mọ́ ẹ bá ti mọ̀ wípé agbára yín ò gbé tẹ̀sí mọ̀ pé nǹkan yìí wọ́n lágbára ẹ má fi ẹni tí gbogbo ayé ń fojú wò wípé ọláyà ó lè sọ ó lè kojú ẹni bí kò dẹ̀ bí ṣe kankan ẹ bá ní ẹ ń rówó owó ń dà tó fàyọmi tó wà nísìn ó fi wá gbowó nìkan ní owó tó fi yín gbà ń dà ní ìsìn tó fi yín gbà ó ń dà tó yọ níbi tó wà níbẹ̀ nísìn àbẹ́ ẹ̀ mọ iye tí wọ́n pè ní bail condition wọn ni ẹ gbọ́ àbí ẹ nítorí pé ẹ̀sùn máwọn tí wọ́n wà ní agbọ́n níbẹ̀ ẹ mọ iye tán pè ní bail condition wọn ni ẹ mọ àwọn criteria àwọn condition burúkú tán gbé kalẹ̀ fún wọn ni ó ń dà tán fi gbà tí ó lè fi gbára wọn báyìí jáde kó mẹ́ bí ò bá ti wọ ẹ lọ bẹ̀bẹ̀ kẹ́yìn náà fẹ́ kan succumb kẹ́yẹ já máa pariwo tí ò ní túmọ̀ káàkiri ẹni tó sọ̀rọ̀ lórí prógrámù wọ́n pè é ó kọ̀ kò yọjú kò lẹ́rìí tó sọ̀sáṣíà kí ló ń pè kí ló fẹ́ bẹ́ẹ̀ kó bá yẹn lẹ́yìn sí géèmù tó sì wà ń lẹ́yìn kò síbi tá a lè fura sí gẹ́gẹ́ bí investigative journalist táwa jẹ́ àtọjọ́ náà táwa ń tọ̀ kò sẹ́ni tá a lè fura sí kódà àwọn ọ̀tá lè lo ẹni pé lọ sọ̀rọ̀ báyìí torí àwọn agbóta fẹ́ fi kó bá tá a fi gé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kí wọ́n dẹ̀ lò ó assumption ni o àsọ pé bẹ́ẹ̀ lórí o ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ pé ẹni tẹ́ ń bá jẹ́ ẹ̀ lè dààmú ẹ lọ bẹ̀bẹ̀ ń gbà yẹn náà ẹ yé káwọn èèyàn sínú àdánwò ẹ yé káwọn èèyàn sínú wàhálà ẹ mọ iye àwọn ẹni tó rí kó yọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ká ní gbogbo wọn lọ́wọ́ bá tẹ̀ tán kó wọn sínú gbàgà ṣé bọ́ńkà kò sì ká ọgbà náà táwọn ohun wọn náà pé ká máa bá yorí wọn lọ ẹ bá sì mọ̀ pé ẹ bá tó gbangba sùn lọ yẹ tẹ mọ̀ pé ẹ tó jara yín gbé ẹ kó pàǹpá ẹ kóra yín jọ ẹ wá owó ẹ wá gbogbo nǹkan ẹ kó lọ síbẹ̀ kẹjọ máa fa kéèsì yẹn papọ̀ kẹ ẹ yẹni lẹ́ni kó nu ọ̀fìntàn wà torí ẹ rí i pé wọ́n ti mọ̀kì everybody yín wọ́n ká kò ti dákẹ́ àwa yìí sí ètò ẹ̀wọ̀n yìí àwa ò bẹ̀rù torí ńgbà táwa bá ti ṣe nǹkan tí a fi kó sí lágbádá lọ́jọ́ kìíní àná nígbà tí àwọn ìjọba kan láwọn ìṣèjọba nínú Nàìjíríà kan bíbí tí wọ́n ń pàǹpá tán ń mórí yọmí lẹ́sẹ̀ táwọn mọ́ súrì ìlú péjú lẹ́sẹ̀ sọ́lọ́ wọn fìdíkẹ́ẹ̀tì ẹ̀ àwọn ìtọ́kọ́ àdórí ẹ̀mí pa ẹ̀tọ́rí ẹ̀mí sọ̀rọ̀ kirikiri kan tẹ́ ẹ̀ bá ti ṣe ń tẹ́ fi fọ́ọ̀sì wọn lọ kò sí tí wọ́n fi ń ṣe níbi àbẹ̀rù náà ní ba gbogbo nǹkan jẹ́ dìsìn níbi àìrẹ́ni tó lè sọ̀rọ̀ àìrẹ́ni tó lè kojú ẹni bí ló bá wa débi tá a dé Nàìjíríà yìí abáwọn àwọn kan tó máa ń rísíkì láìfọ́n torí kò rọrùn o èyàn mẹ́rin lẹ́rí lẹ́yìn kábíyèsí wọn ti ń sọ̀rọ̀ mọ́ sẹ́mẹ̀rì díì ní ó jẹ́ kí wọ́n gbé òun lẹ̀ àìgbọ́n náà sáà ní ó jẹ́ kí wọ́n kán tàn kòtó àbẹ́mi ọmọlọ́mọ tó yẹ pé mo lẹ́bí mo lára tí ń lówó lọ́wọ́ ní ìjẹ́ kan gbé mi wọn kálukú náà wá sọ ẹnu rẹ̀ pé ẹ̀gbọ́n sọ̀rọ̀ káwọn alágbára mọ̀tún wá gbé yín wọ́n sì ní a ṣe dáadáa síra wa àdáadáa náà nu o àwọn tán ń ṣe dáadáa tán fi dáadáa ní ẹni tí ò ní lára àwọn tí wọ́n ṣe nǹkan aburú lọ́dọ̀ tí wọ́n mọ̀ pé àwọn ṣe nǹkan aburú lọ́dọ̀ tán mọ̀ pé àwọn ṣe nǹkan tó já sí pé tí kì í bá ṣàánú Ọlọ́run lórí ìjùrẹ́ Ọlọ́run ní ọmọ ẹ̀dá Ádámọ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ against wọn bó kúrò mọ́ ni o bódòdó ni o bóyá arọ ni o ni wọ́n bínú tán náà fárígá pé àníṣe àfi káwọn òóràn lẹ́wọ̀n àfi káwọn bá tiẹ̀ jẹ́ láwọn tó yẹ pé àwọn gẹ́mọ̀ pé ọ̀pọ̀ àwọn nǹkan kan wà àbí bọ́ọ̀ ni yóò ṣe wọnú òṣèlú tí ò ní fara kó mi àbí bẹ́ẹ̀ lẹ rò pé ń kálukú náà ṣe mọ́tán ni ẹni Ọlọ́run ní gbogbo yìí ni èyí táwọn ṣe pẹ̀lú Ọlọ́run bá tó dára gan kan á pọ̀ jù láwọn ṣẹ̀ṣẹ̀ wọ́n blackmail ní Ọlọ́run Allah ni wọ́n ní òní òòṣà kan ní Ọlọ́run Allah wọ́n ní ó sọ wọ́n báyìí
wọ́n blackmail Ọlọ́run ìtorí ẹ̀ kò bínú kó pa wọ́n rẹ́ kó fọ́ wọn yẹ́kayẹ́ka because Ọlọ́run wò pé nkíni ìbéèrè náà mo dá yẹ bá wù yẹn tún lè bá wù ìmísí ni Ọlọ́run kiri ìmísí ọ̀la kan tó gbà àwọn ìjókòó ti wá sí ẹ mo sì láìkí wá sí tẹ́ni yìí ṣe báyìí wá sí tẹ́tẹ̀lé báyà bá ti ń bá àwọn abéṣòpinlẹ̀ jẹun èyí ò mọ̀ ṣe sùúrù pẹ̀lú wọn torí pé kò sí irú ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀lé sọ tẹ́ bá wà àwùjọ wọn ẹ̀rí pa àwùjọ abéṣòpinlẹ̀ kábíyèsí Ṣàún ti l'Ògbómọ̀ṣọ́ ṣe mọ̀ pé gbogbo gbàdá máa ń jáde tá a máa ń sọ̀rọ̀ ń pa yí ọ̀pọ̀lọpọ̀ oríṣi feedback làwọn náà dẹ̀ máa ń gbọ́ lọ́dọ̀ tiwa bá ṣe máa ń jáde tó tá à ń sọ̀rọ̀ tó àjáde nítorí nǹkan kan nítorí ìfẹ́ ìlú àti a rí pé orí òdodo lẹ wà àti wípé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan ń bínú wípé ó ṣe lè jẹ́ ẹ̀yin lẹ wà lórí àpèrè yẹn ó lè ṣe lè jẹ́ Christian tí ò lè jẹ́ àwọn muslim tá a fowó tiwa sponsor a dẹ̀ rí wípé kò sí tó kọ lọ́hùn pẹ̀lú ogún bàbá ẹni tó bá wù kó wà ń bẹ ẹni tó lọ́hùn wù ká láti gbé bẹ́ẹ̀ ni láti tẹ̀lé yín wọ́n bá mi léèrè àbí tá a bá ń gbọ́ ọ̀rọ̀ àrọ́sọ́ra ẹ̀ǹgẹ̀rẹ̀ kan àwọn tó tẹ̀ ń bá ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀yìn ìwé mẹ́nìkan kan nu wọn àwa àrílá tó jáde yìí o ara wa ni Alhaji Lọ́balíkà ìtẹ́ ẹ ṣe iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lábẹ́nú àmọ́ o ṣùgbọ́n àníwí jáde lórí afẹ́fẹ́ ṣùgbọ́n iṣẹ́ yẹn ò tí ì tó ẹ bá wa fi Alhaji Lọ́balíkà ẹ lo gbogbo agbára tẹ́yìn náà ní torí pé táwọn bíbí ìbá ìsálẹ̀ǹtì ọ̀nkálùkù lára yín ká máa wọ ìtúrú báyìí ká máa fà ìtúrú bìkọ́sà pé tá a bá kulẹ̀ wí náà á kóra wa sínú àdánwò ni á kulẹ̀ ní sọ̀n kankan mọ́ ẹ̀rí nínú ọ̀rọ̀ wọn nísìn bóòtọ́ ni bí rọ́ ni wọ́n nígbà tó pa àwọn Ìbàdàn àwọn gan-an ó ti ń rẹ̀jà wọn sẹ́yìn ní rẹ̀jà ní àbá kò sí gbogbo ẹ̀ wọ́n ti dá kálukú rú wọn nígbà gbogbo kálukú náà kú ti dákẹ́ bí adìẹ tán dami sílẹ̀ tó ń gbà sí o ní ọkọ̀ kò ti dákẹ́ kábíyèsí àtògbẹ́tẹ́ ẹlẹ́nífẹ̀ẹ́ kábíyèsí mo ń ṣe fídíò yìí láàárọ̀ yìí láti pé kálukú ní sàkíyèsí ni tó wà fi lè mú kálukú dúró tá a bùkẹ́ diwọ́ kò sí lọ́sẹ̀ tán ní fi yín gún o wọ́n pọ̀ jù yín lọ o àwọn ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní gbà yín lẹ̀ àwọn ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní gbà yín lẹ̀ lọ́wọ́ àwọn ẹni bí àwọn òṣèkà yìí àwọn amòkùnṣèkà yìí wọ́n fẹ́ mọ kọ̀ǹtró láìfù yín ní ìran Ṣọ̀ún kì í ságun ìran Ṣọ̀ún wọ́n ní ọpọlọ tá a fi ń tòlú ìran Ṣọ̀ún wọ́n yìí sí ìfà ń tẹ̀tẹ̀ wọ́n máa ń dá dìsáìdì nínú ara tiwọn ni béèyàn bá sì rẹ ni tí bá ń pariwo tẹ̀lé lẹ́yìn ká kí ni o tẹ bá ṣàkíyèsí kì í ṣe pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni ò sí o kì í ṣe pé tá a fẹ́ dìfẹ́ǹdì ni ò sí o ṣùgbọ́n ká sọ̀rọ̀ ká kó sínú wàhálà ká mọ̀ rẹ́ nìkan kan yọjú sí àyè náà ní pọ́blẹ́mù o ká sọ̀rọ̀ káwọn èèyàn mọ̀ tí dìnnà pé tá a mọ̀ rí tá a ṣe kinní kan rí ìmọ́lẹ̀ àdínì bó ṣe jẹ́jàyà fún wọn wọ́n mọ tí ń tẹ̀kì inú láìfù ìgbésí ayé wọn wọ́n mọ problem tí ń dálẹ̀ fáwọn gangan wọ́n mọ irú àwọn kan tí ń rù jáde tí ń expose ara wọn irú àkójọpọ̀ tó ṣe lẹ́yìn mẹ́ta ìtàn náà ń pè ní jẹ́ ìrìnsìn mo jẹ́rìí ìmọ́lẹ̀ àdínì yóò ti bọ́ta yóò ti làbá sọ kálukú wọn yóò ti máa sọ àwọn plan wọn ta ń tó bẹ́ẹ̀ ta lẹni tó ní charisma yẹn mú jáde ẹmọ jákò mi ọ̀rọ̀ ẹmú jáde nu yín tó lè fèsì àwọn amòkùnsìkà yìí ṣáwọn ló yẹ ṣẹ́yìn ló yẹ kẹ́ ẹ tẹ̀ fún wọn ni àbáwọn ló yẹ kí wọ́n wá tẹ̀ fún yín ṣáwọn ló yẹ kí wọ́n tẹ̀ fún yín ni àbẹ́yìn ló yẹ kẹ́ ẹ lọ tẹ̀ fún wọn ẹjá gbé méjì yẹn yẹ̀ wò ọba níyìn ẹ sì bá lórí ohun gbogbo ẹ̀yin sì ní àkọ́kọ́ ọba l'Ógbómọ̀ṣọ́ èèyàn bá àmọ́ sọ̀tàn dáadáa kò bá àmọ́ sọ̀tàn dáadáa kò bá àmọ́ sọ̀tàn àbáláyé àwọn ìtàn tó ti parẹ́ ìtàn tuntun tó wà lẹ́yìn ẹ̀yin lórí aládé fún Ògbómọ̀ṣọ́ o ẹ̀yin sì ní gbogbo ayé recognize ìlú yín ni wọ́n recognize gẹ́gẹ́ bí ìlú tó tọ́ gbogbo àwọn yòókù wọ́n ń bẹ lábẹ́ ẹ̀yin ni kò sí tí wọ́n fẹ́ ṣe wọ́n wá yálégbé ni àwọn òkú lẹ́yìn o ṣùgbọ́n àwọn àmọ́ dákẹ́ àmọ́ wòṣẹ́ àmọ́ ṣe
ọ̀rọ̀ ara wa náà ní mọ̀jàmọ̀sá là ń mọ akíkanjú lójú ogun torí akin tó bá mọ̀jà tí ó bá mọ̀ sá irú ọ̀nà máa ń bógun lọ àdẹ̀fẹ́ bógun lọ kí ló bá ní káwọn lè bá bógun lọ ló jẹ́ ń já ìlú àárọ̀ yìí o wọ́n fẹ́ kí bá ń ṣí ẹ̀ program yìí kó kan kábíyèsí lára kó kan gbogbo àwọn tẹ́lẹ̀ olùfẹ́ ìlú lára gbogbo tẹ́ ẹ̀ bá ṣe ẹ lọ ṣe o àwọn tí wọ́n jẹ́ àwọn Muslim Justice Forum àtàwọn mùsùlùmí kọ̀ọ̀kan wọ́n ti gbìyànjú o owó tẹ́lòmíì ti nánu wọn kì í ṣe almost like 800,000 kẹsẹ̀ lè fi lè gba béèlì wọn ṣùgbọ́n tí ó wà nílẹ̀ ó lọ fá o àwọn pípì yìí dẹ̀ play game wọn tó neat ṣèbí bí tẹ́ bá bọ̀yàn sí lẹ́sọ pé ẹ fẹ́ lápá sí gbọ̀ngbọ̀n lọ Èkìtì nísìn tẹ́ pé bẹ́ẹ̀kọ̀ níṣẹ́ wọn under Èkìtì náà ló wà sọ pé yẹn lágbára ṣùgbọ́n mọ̀ pé ibi gbogbo ló gba lágbára lọ́lọ́gba lágbára yín kò síbi tẹ́ ẹ̀ ní lọ́rẹ̀dẹ́ kò síbi tẹ́ ẹ fẹ́ pè tẹ́ ẹ̀ ní pè kò sọba tí ń jẹ lẹ́kìtì tẹ́ ẹ̀ dọ́mọ́ ṣe mítì papọ̀ ọba lẹ́ Yorùbá gbogbo yín gbogbo ọ̀nà tẹ́wọ́n nǹkan ẹ̀ bá gbà láti rí jásí pé safety Alhaji Labanika ó wà very important tí ẹni tán bá fárígá tẹ́yẹ náà pé àwọn ṣàfihàn lọ sẹ́wọ̀n náà ni bí kóòtù bá da bẹ́ẹ̀ fàmọ́lé àbá bí kóòtù bá dẹ̀ da bẹ́ẹ̀ tó ẹ pé kẹjọ máa náwó lọ ni ẹ náwó sílẹ̀ yìí náà ni o ẹ nà ni o bó ṣe kẹ́ máa ná lọ́dọ̀ gíráǹdì bó ṣe báwọn kan lẹ́bàá tí bọ́ta àwa já yín tán ni á fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí torí tó bá jẹ́ pé èmi náà mo bá wà ní ipò tí Alhaji Labanika bá wà yìí irú ipò iṣẹ́ wo làwọn ẹbí mi ó wà irú ipò iṣẹ́ wo làwọn ará mi ó wà ọ̀rọ̀ òdẹ ní sọ̀rọ̀ ara ẹni ká mọ̀ mọ̀ dá o bóyá tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ìlú tẹ́wà ní diaspora tẹ́ máa ń pèrè Alhaji Labanika tẹ́ máa ń fún ẹ tẹ́ máa kùn ẹ tẹ́ máa fún ẹ tẹ́ máa dá wọn lọ́kàn dé nǹkan sí wẹ́lẹ̀ ìtẹ́tàǹsì à ń rí kí lè rí ṣe sí tó wà lẹ́yìí wọn ká kú ilẹ̀ mọ̀ ti fìdí mọ́nù torí pé ẹ ti gbọ́ pé defamation of character kò sẹ́ni tí ò lè fall into victims ọ̀rọ̀ lágbára jàbátà ń sọ lọ nígbà míì tí ẹ bá wà under prayer kò sí tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ accommodate but ìyẹn ká gbọ́dọ̀ mọ sí làákàyè eléyìí sì rè ẹ̀kọ́ ló jẹ́ àwa ti kẹ́kọ̀ọ́ ńbẹ̀ Alhaji Labanika ti kẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n dẹ̀ try gbogbo all possible means láti pé kí wọ́n settle ọ̀rọ̀ yìí out of court àwọn tán ní ẹ máa ṣe dáadáa wọn débẹ̀ o ṣáláwọn fẹ́ rán wọn lọ because of pé wọ́n fi silent wọn no one láti fi mọ́ sọ̀rọ̀ wọn ṣùgbọ́n kì í ṣe pé yọ pọ̀ ọ̀rọ̀ mọ́rọ̀ kì í pé kárí ń ta fẹ́ sọ ìlú ní ká mọ́ sọ o tábàyà ti sọ̀rọ̀ láfi purọ́ ọmọ yín tábàyà ti sọ̀rọ̀ láfi kó sóyún lọ́wọ́ kò sí tẹ́ fi wá ṣe níta ilé fi wá ṣe òkọ́yá pé kẹ́ ẹ máa ronú pé kẹ́ ẹ pa wá lábẹ́nú lọ ẹ sì lè rí ayé tá a wáyà jọ wá bẹ́ẹ̀ ni mo máa ń sọ ìdágìrì kankan ò ní dá èmi àfẹni tí ó wà ká parẹ́ ìdànù ni ó ti eyín torí ẹ mọ̀ pé ojú ó dojúmọ̀ ojú sì dojú lọ so bí tẹ́lẹ̀ fẹ́ gbà àwa a ti kọjá àbí a ti wà lókè téńté kìtàbílì ìsáàdà tó rìn yìí zìí mi àkìdámọ̀ òun fa ọkọlì jìbà òkè ní ẹyẹ tí wá ń gbé ẹ kà mọ̀ wò ẹ mọ̀ wò ẹ kà ń wò lẹ́lẹ̀ ní ìsẹ̀mí yẹn kò sí nílẹ̀ lẹ́mọ̀ ó ti wà lókè àbí tí ó bá parẹ́ ìdànù ni kò sí ọgbọ́n tẹ́lẹ̀ dá kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà ẹni tọ́lọ́wọ́n bá ti pa ìdákùn lè pa mọ́tà ọdún ẹgbẹ́ ìmùlẹ̀ inú ẹgbẹ́ òkùnkùn tó kẹwàá kò sí ní tó ń bà wá lẹ́rù ọba tó dábì nìkan ní máa ń bà mí lẹ́rù tó bá lòun bá fẹ́ ṣe bó bá ṣe fẹ́ lórí ẹ̀dá tí mo sọ pé pẹ̀lú bá ti ń bẹ yìí tó bá gbọ́dọ̀ náà bá ní ọba dákun jọ̀ọ́ ni ọba tí máa ń gbọ́ dákun jọ̀ọ́ ni àwa náà mọ̀ bẹ̀ ní dákun jọ̀ọ́ kó lè fẹ̀mí wálẹ̀ ká lógúngò ẹ̀mí àlàáfíà dáadáa ká lè pẹ́pẹ́pẹ́ lórílẹ̀ yìí so mo gbogbo yín o ẹ jí gìrì sí ọ̀rọ̀ Alhaji Labanika o ó ń dákẹ́ jù o ó ń dákẹ́ jù má bá jẹ̀yà yìí gbé wọ́n jẹ̀yà gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nù gbogbo tí Alhaji Labanika ṣe wọ́n ń pè sórí program wọn ni wọ́n ṣe láti lè wá àwọn ẹ̀rí láti lè fi wọ́n mọ̀ pé ẹni tó gbọ́rọ̀ yìí kalẹ̀ kò lẹ́rìí tó dúró chémú lọ́wọ́ ṣùgbọ́n ẹ verify lọ́dọ̀ àwọn tán wà lọ́ndà kéèsì wọn pé mùsùlùmí náà tẹ́lẹ̀ pín sí 10 mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò ẹni pé kò pé yín báyìí ẹni pé kò pé yín nígbà kan ẹ ti kóra yín jọ ẹ lọ sí yìí general a ní prayer ẹ ti lọ ṣe
ṣé pé tẹ́ pín ìrìnsìn kí ni tó mú jáde fún yín wọ́n fọgbọ́n wọ́n fi sáyẹ́ǹtì bàbá wa Parapọ̀ yìí jọ́tọ́ ti lè gbé ọpá kí lọ sí Ìlọrin báyìí bàbá sáyẹ́ǹtì ni wọ́n sọ káàdì tó rẹ̀ fẹ́ mọ́ ọgbọ́n because wọ́n rí pé nǹkan jù jáde láti inú ààfin yẹn ó lágbára púpọ̀ ó mú ìyá apá wọn ó mú wálẹ̀ tán yányányányányányányá wọ́n mú wọn ó gbé wọn dáhùn ó kálukú dákẹ́ àwọn pákó ìdákẹ́ wọ́n tán wò pé lọ́bàdíkà náà jẹ́ káwọn náà tún mọ́ ọ́fíìsì ẹ̀ káwọn ó tẹ̀rì ẹ̀dẹ̀ báwọn pípò tá à ń bá ṣe yìí olóṣèlú pọnrangara ni wọ́n lè fòṣèlú silent yẹn for life tí yóò ní gbérí mọ́ láyé wọ́n lè fi òṣèlú kan fi ṣíyàn lẹ̀ for life so bẹ́ẹ̀ bá ṣe ronú sí bá ṣe fẹ́ mọ bá wọn díù sí náà ló ṣe mọ̀ bó ṣe mọ̀ lùgbìsí ayé sí nísìn àárín ẹ̀yìn àfáà ní ògùn mọ́yìn aláṣìírí ọ̀ndà a ní kinní kan ẹni tá ni ó máa ń jẹ kinní kan ó jẹ nígbà náà tí ẹni mọ́ sọ lórí àpèrè màá lo 70 years màá lo 100 years CACA lẹ pé mo sọ wọn àbàkàn ní CACA lẹ pé ní sáà rò pé lásán lẹ́nu ìfín wí ni ẹ máa janu abẹ́nú ọ̀rọ̀ janu abẹ́nú wọn kò sí o wọ́n split yín díẹ̀ wọ́n ti pa múra gbogbo ẹ̀yìn àfà ẹ bá lóun fẹ́ jáde nínú rẹ́mítà tí àyímọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n palẹ̀ ní mọ́ straight bẹ́ẹ̀ ni kò ní lẹ́fẹ́ ṣe gbogbo àwọn tó jáwọ́ bàbá wọ́n gbé wọn lẹ́nu sọ́hùn náà nísìnyí ààrẹ mùsùlùmí náà papòdà yìí àbá tó kájú ẹ̀ táàsà yìí lọ bá bẹ́ẹ̀ jà sí pé kì í ṣàwọn nìkan ṣùgbọ́n àwọn èèyàn mọ́ sáyé lọ bá wọn ni ẹ pé Báṣọ̀run bí ẹ bá ṣe wọ́n sọnù ẹ pé Báṣọ̀run tí Báṣọ̀run bá ti sọ wọn ò fún mi lábọ̀ àbá ń kú tán ẹ̀gbọ́n tá Àmọ̀tẹ́kùn Oòduà àǹfẹ̀nu ẹ̀ sọ tó lè yìn bàbá bàbá iṣẹ́ ẹ̀ ní parí ọ̀rọ̀ ara yìí nígbà tó gbóyún bá tó kú tán ẹ ronú sọ̀rọ̀ yẹn ni kò sẹ́ni bọ́ọ̀ tó lè jáde sọ̀rọ̀ sí lẹ́yìn pé mo ara kọ right up nígbà tí gbogbo yín bá tó kú tán ṣé gbà yẹn lẹ́ẹ̀tọ́ wá ronú láti wá sọ pé kí ni o pé ẹ fẹ́ lọ parí ogun tí wà lẹ́yìn ṣe àpọ́n wọ́n ń wíṣe yín ní kú díẹ̀díẹ̀ nìyẹn wọ́n wíṣe yín ní kú díẹ̀díẹ̀ nìyẹn wọ́n ti jáde so wọ́n wíṣe yín ní ikú díẹ̀díẹ̀ nìyẹn pé nígbà tí gbogbo yín tẹ́ bá tó kú tán Ọlọ́run ní ṣe wá ní ọmọ Ọ̀yọ́ tí wọ́n yọ lẹ́yọ kọ̀ọ̀kan o so ẹ jẹ́ ká gbé nǹkan yìí sínú ròrí tá a bá ti sòpọ̀ tẹ́ ẹ̀ pé ayé padà tẹ́ ẹ̀ ṣọ̀kan wàhálà ni o wọ́n mọ yọ ilé ọkọ̀ kan díẹ̀ ni nígbà tẹ́ ẹ wà lójú kan wọ́n rí yín tákú o gbogbo ìtàn ṣẹlẹ̀ yìí wọ́n ń gbèrò ẹ̀gbá náà Ọlọ́run ò jẹ́ ó ṣiṣẹ́ o torí ẹ wà lójú kan ẹ̀yin náà ti pín kódà inú ẹlòmíì gan tún dùn pé Ọlọ́run ṣeun wọ́n ti mú lọ́ba níkàlẹ̀ nígbà mú lọ́ba níkàlẹ̀ kí ni tí ẹ̀yin rí wá mú ṣe ẹ wà dọ́bẹ̀ ṣèjì lọ lórí WhatsApp lọ rẹpẹtẹ ṣéyẹn náà fẹ́ jẹ wọ́n sálẹ̀ tẹ̀yìn sí kọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sínú ayé ẹ ronú sí wọ́n bá sóògùn lẹ́ bá mọ̀ sí ẹ̀jẹ̀ lọ sóògùn bó ìsàdúrà lẹ́ bá mọ̀ gbé ẹ̀jẹ̀ lọ gbàdúrà kẹ́ ẹ gbé mi tí ó ti ní ìtumọ̀ ẹ má mọ̀ fi ayé ara yín play bẹ́ẹ̀ jẹ́ sí pé ẹ bá fẹ́ padà juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ ní ẹ juwọ́ ẹ jẹ́ kí o gbá yóò rìn náà ó pẹ́ ti juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ mọ̀ pé ẹ káwọn nǹkan sínú àdánwò ẹ máa sọ kán máa sọ àdéhùndọ̀dọ̀ kẹwàá farínù kò ní lè wọ́ọ̀kì o àwa tá à ń sọ̀rọ̀ gàwa gan ṣe mítìn láàrin ara wa tí ò bá ti sí anybody kankan tí ó mọ̀ ti àwọn tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ó bẹ́tà tábà ti rí ní tó dáa ká mọ̀ gbé lárugẹ wọn kà kó ara ká sẹ̀nà ń dédé síbí ká mọ̀ wòran ká mọ̀ jẹ̀ kán fún wa kọ́bọ́dì ká mọ̀ jẹ̀ kán ṣe kí ká mọ̀ fún wa kọ́bọ́dì torí alágbára yín ó ti ń dọ̀lẹ́ o ẹ ti sùn gan o ẹ dẹ̀ ti sùn lé àwọn olóògùn àwọn náà ń ṣe báyìí lórí báyìí àwọn tán lówó àwọn náà ń ṣe báyìí ẹ̀yin náà sì ní ṣùgbọ́n ìbẹ̀rù bójó òun ló sọ yín ní tẹ́bí ń ká sí o àsìkò táwọn àsìkò òtútù ni òtútù ò ní pa mí o ò ní pẹ́ yìí náà Adéyẹmí orí lórúkọ mi ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi lóòrọ̀ yìí.
Eh.